Buhari fi àìdùnnú rẹ̀ hàn lórí ìfipágbàjọba tó wáyé ní Niger. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ Muhammadu Buhari ní ìyàlẹ́nu ló jẹ́ fún òun nígbà tí àwọn ológun gbàjọba ní Niger. Buhari ní èyí mú kí ìrònú dé bá òun lórí ọ̀nà ìṣèjọba tiwantiwa tí wọ́n ti dojú rẹ̀ bolẹ̀ lórílẹ̀-èdè ọ̀hún. Bákan náà ló ní ìfòyà ló jẹ́ fún òun lórí ipò tí ààrẹ Niger tí wọ́n yọ nípò Mohamed Bazoum àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ wà báyìí. Ààrẹ Buhari nínú ọ̀rọ̀ rẹ̀ ní gẹ́gẹ́ bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mìíràn ṣe ń kọminú lórí ìṣẹ̀lẹ̀ tó ń wáyé ní Niger, èyí bà mí nínú jẹ́ gidi. Ààrẹ náà wá gbàdúrà pé kí ohun gbogbo di ẹ̀rọ̀ ní ìlú náà sí bí wọ́n ṣe wà tẹ́lẹ̀. Bákan náà ló gbàdúrà pé kí ààrẹ Bazoum àti ìdílé rẹ̀ kí wọ́n wà ní àlàáfíà pípé àti ìfọ̀kànbalẹ̀. Buhari ló di ipò olórí Nàìjíríà mú fún ọdún 7 kí ó tó gbé ìjọba kalẹ̀ fún ààrẹ Tinubu ní oṣù karùn-ún ọdún yìí. Adó-Agbo-Olúwatóyìn ló ń jábọ̀ láti iléeṣẹ́ Adó Gbagadé Online TV. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o.